Ǹjẹ́ o mọ̀ pé bọ́lọ̀ ń bá rán ẹ sí ìyàn? If you look for means to get through the person, to rí láti get through sí, social media is one of the strongest way to reach out to the person. But you must understand two things. Number one, you must understand to gbọ́dọ̀ ready fún ni wípé you must be ready for the consequences of your message. That is the aftermath of your message. You must be ready for either the clapping or the bully or the wahala that comes with it. Ẹ̀yin èèyàn mi, Prophet MUYIWA AKOGUN ó sì tẹ̀síwájú láti máa dráàgì ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀rin tó wà lẹ́ẹ̀rin òun pẹ̀lú Lizzy Anjorin. Ó sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní tí Ọlọ́run bá rán ẹ sí èèyàn, ó ní nǹkan méjì ní kí o máa dúró dè. Àwọn nǹkan méjì yìí ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká tẹ́tí kí a gbọ́ látọ̀dọ̀ rẹ̀. Now, o gbọ́dọ̀ understand nǹkan kan. Number two, tó gbọ́dọ̀ túmọ̀ ni pé if you are giving out a message, be sure that the message you are giving is very true. If it is not very true, you must be ready for it. In comedian, you must be sure that the message you are giving is very true. Number two thing you must be ready for is the consequences behind your message. Now, why do you say the number 4 law of the prophetic is that see all you say, but don't say all you see. Rí ohun gbogbo tó fẹ́ sọ o, ṣùgbọ́n má sọ ohun gbogbo tó rí. Ohun tẹ́lẹ̀ túmọ̀ sí ni wípé in giving out your message, there are things that are not for public consumption. Ọlọ́run ti rán mi sí àwọn èèyàn dáadáa, both far and near, celebrity and those that are not celebrity. Tí n bá give message yẹn, báyìí l'Olúwa wí, àwọn tí ọ̀rọ̀ bá kàn tán bá reach out to see me, nǹkan báyìí l'Olúwa nìkan ṣe. Torí ó lè sọ bó ṣe rí. Now, very recent, a lady gave a message on the internet for Prophet Akogun. I saw the message. People shared it. Oh, they dodded me. Somebody sent it to me. Immediately, bó ṣe dodded me, I looked for the lady's phone number. Hello, ma. This is Prophet Akogun. I saw your video. You mentioned me in your prophecy that the Lord said this. Oni bẹ́ẹ̀ ni bàbá Olúwa ní kẹ́ ṣe báyìí, Olúwa ní kẹ́ ṣe báyìí, Olúwa ní kẹ́ ṣe báyìí. Ohun tó Olúwa ní kí n ṣe, èmi ni mo mọ̀, òun ló mọ̀, mo mú. Torí ẹni bá ríran, òun ló ní ìjìnlẹ̀. You don't need to attack the messenger and neglect the message. Embrace the message. Wobi, tí ìran ibi ò bá ní ṣe, ọwọ́ èèyàn mẹ́ta ló wà. Àkọ́kọ́, ọwọ́ ẹni tó ríran. Ẹ̀kejì, ọwọ́ ẹni tó tán ríran sí. Ìkẹta, ọwọ́ ẹni tó ń send ìran sí aríran. Ọwọ́ Ọlọ́run, ọwọ́ ẹni tó ríran, àti ọwọ́ ẹni tí wọ́n jíṣẹ́ fún. Oníṣẹ́ fún ara ẹ̀, ẹni tí wọ́n fi ṣẹ́ rán, àti ẹni tán lọ jíṣẹ́ fún. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló níṣẹ́ ṣe. So mọ̀ pé nígbà míì bí wọ́n bá jíṣẹ́ fún ẹ, ẹni tó jíṣẹ́ fún ẹ, ó lè cause iṣẹ́ yẹn láti ṣẹlẹ̀. Ẹni tó ní iṣẹ́ tó ní kán rán sí ẹ, ó lè cause ẹ láti ṣẹlẹ̀. Ìwọ tán dẹ̀ jíṣẹ́ fún, ó lè cause ẹ náà láti ṣẹlẹ̀. Now, you must understand that all these means are means of reaching out to people. Now, all these means are means to pass messages. O gbọ́dọ̀ understand pé bí Ọlọ́run bá ránṣẹ́ sí ẹ, ó fẹ́ kó gbé ìgbésẹ̀ ni. Mo understand pé àwọn kan ti sásábẹ́ ọ̀rọ̀ yìí láti máa jí iṣẹ́ èké tàbí láti take advantage ẹ̀ láti máa sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n sọ. People like that, that is the reason why there is need for prophetic training. Mo máa ń sọ fún àwọn èèyàn, it is one thing for God to call you. Ọlọ́run dé pè ẹ́ sí iṣẹ́ Olúwa. It's another thing to be trained. You see, God will call you, God will not train you. You are called by God, you'll be trained by man. That's why nígbà tó Ọlọ́run pè Samuel, Eli ló train ẹ. God called, man train. Now, those that train you, they train you from their own experiences. Kuma bashishe. I passed through the prophetic training for 14 good years. I served under my first boss for 8 years, and I served under my second boss for 6 years. Altogether, 14 good years.
so tí n bá ń sọ̀rọ̀ nípa iṣẹ́ wòlíì ohun tí mo ń sọ yóò yé mi náà. Mi ò tún wá dúró síbẹ̀, mo tún wá ìmọ̀ káàkiri, mo study, mo lọ school, mo study philosophy, mo study mythology, mo fi kún iṣẹ́ wòlíì. So when I talk, I don't just talk like an illiterate. Ìwọ tó ń sọ̀rọ̀ pé ṣé dandan ni kẹ́ wá sórí social media wá sọ̀rọ̀ ni, ṣé dandan ni kẹ́ ìran sí ìyàn ni. Nígbà míì tí wọ́n bá pe àwọn celebrity wọ̀nyí lórí fún pé mo rí ìran sí yín mà, mo rí ìran sí yín sà, mélòó nu wọn gan ló máa gbà, especially ní generation tàwa tó jẹ́ pé olè everybody, olè ti kún gbòòrò, 419 ti kún gbòòrò, 410 ti kún gbòòrò. So you must understand pé nígbà míì àwọn èèyàn tó ń give message when the only means they have is the social media. However, I am not saying that every prophecy or every message is àbí messenger tí wọ́n give lórí social media ló true. Ẹlòmíì kàn fẹ́ fi trend ni. Okay, tẹ́ bá wo social media lẹ́nu ọjọ́ mẹ́ta báyìí, a lot of people consult lórí Prophet Akogun, a lot of them they just want to trend with the name. And mo máa ń sọ fún àwọn èèyàn, àwọn kan máa ń sọ pé wòlíì Akogun ṣé celebrity nìkan lè máa ń ràn sí ni. It is because you have never had one-on-one encounter with me. Now, ohun tí wọ́n pè ní wòlíì Akogun tí ọ̀pọ̀lọpọ̀ yín mọ̀, a lot of prophet tó kàn wá sí social media tó sọ̀rọ̀ onírọ́ ni gbogbo yín, arrange prophecy tẹ́ ń sọ káàkiri kò jẹ́ kẹ́ mọ̀ pé original wà níbì kan. Mo ti sọ lẹ́ẹ̀kan ní first video, tó bá mọ̀ pé wòlíì ni ẹ́ tó dẹ́ lójú pé kì í kàn ṣe wòlíì because pé gbogbo wòlíì kọ́ láríran. Mo ti sọ fún yín pé ohun tí wọ́n fi ń dá wòlíì àríran mọ̀ nílàjẹ tí mo ti wá ni wípé wọ́n máa ń ṣe test fún wa ká tó graduate ní prophetic school. When you go for prophetic training, wọ́n lè mú èèyàn níwájú ẹ pé gbogbo yín ẹ wá sọ ìran nípa ẹni ìkílẹ̀ rí. Everybody abẹ́rẹ́ sí ní sọ̀rọ̀. Ìwọ tó bá sọ̀rọ̀ tí ìran ẹ̀ ò bá tálì pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ sẹ́ni yẹn, o ti fail course yẹn for that year. You will have to come back the following year. Go and ask from anybody to buy your more large to attend the Zion Church, dada. This is where we gain the gift from. Ìbátá gba gift yẹn tán mo tún wá kàwé pẹ̀lú ẹ̀, ó brought the knowledge mi. That's why gbogbo àwọn ọmọ wòlíì tó kọjá under the tutelage of Prophet MUYIWA AKOGUN, I am proud of them anywhere I get to. So these are one of the things to gbọ́dọ̀. And má gbàgbé pé mo sọ pé bọ́n bá give message fún ẹ, whether it is true or not, you have a role to play in that message, whether it will come to pass or not. Ọlọ́run tó mú message yẹn wọ́n náà ní role, wòlíì náà tó ríran sí òun náà ní role. Mẹ́tẹ̀ẹ̀ta ni ó ṣiṣẹ́. Now, wá gbọ́ mi. Mo mọ̀ pé a whole lot of people have any questions lórí àwọn kan tí mo ti sọ yìí. If there is any question you want to ask, put it on comment section. Now, o gbọ́dọ̀ understand pé bí ayé ṣe ń advance, iṣẹ́ Olúwa ní ìdàtí advance. Pẹ̀lú iṣẹ́ wòlíì ẹ, o gbọ́dọ̀ advance pẹ̀lú ẹ. Má kàn jáde máa bẹnu àtẹ́lu àwọn èèyàn lórí pé ẹ lágbájá sọ̀rọ̀ fún lágbájá, tàmẹ̀dù sọ̀rọ̀ fún tàmẹ̀dù. Èdìdí ohun tí ò bá yí ẹ, òpè ló jẹ́ nínú ẹ̀. I have traveled far and wide looking for knowledge, searching for wisdom. Mo ti lọ kúrò nílẹ̀ Yorùbá, ilẹ̀ Ìgbò, ilẹ̀ Haúsá, ohun tí wọ́n pè ní ẹ̀mí Ọlọ́run lọ́dọ̀ tiwọn mo ti ní òye ẹ̀. Mo ti kúrò láàrin àwọn aláwọ̀ dúdú bọ́ sí aláwọ̀ funfun, ohun tí wọ́n understand nípa spirituality mo ti mọ̀. Ǹjẹ́ o jẹ́ mọ̀ pé aṣọ tá a wọ̀ yìí bí ó ṣe ní medical effects àti medical use àti medical benefits, physical benefits and social benefits fún ènìyàn, bó dẹ̀ ṣe ní danger náà medically, socially sí èèyàn, bẹ́ẹ̀ náà ló wà spiritually. Irun téèyàn ń gẹ̀ yìí bó ṣe ní medical, the good parts and the bad parts medically and socially, bẹ́ẹ̀ náà ló wà spiritually. Share video káàkiri. I'll be bringing in another new videos. But if you have any questions or anything tí ò yé ẹ, visit comment section. Let us discuss about it. I am here to open the eyes of people to spiritual ignorance. Kí wọ́n lè ní òye ohun tí wọ́n pè ní ohun tí ẹ̀mí á dára fún wa. Jésù ló